ọlọ́pàá gún àgbàlagbà lọ́bẹ pa o ẹbí rẹ̀ ké tantan fún ìdájọ́ lórí ayélujára. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti kéde pé òun mọ̀ ti fi sìnkú òfin mú ọ̀kan lára àwọn òṣìṣẹ́ rẹ̀ tó gún aráàlú kan lọ́bẹ o. ìgbésẹ̀ náà òun ló wáyé lẹ́yìn tí ọ̀dọ́mọbìnrin kan Priscilla Jerome tó mà ké gbàjarè lórí ayélujára pé ọlọ́pàá ọ̀hún tí kò fi orúkọ rẹ̀ léde ó mà gún bàbá òun lọ́bẹ látàrí ìjà kan tó mà wáyé o láàrin ọ̀rẹ́bìnrin ọlọ́pàá náà àti àbúrò wọn ọkùnrin o. ọ̀dọ́mọbìnrin náà ni wọ́n ní kò sí ohun tí yóò ṣẹlẹ̀ nítorí ajé àlejò àmọ́ mi ò ní dákẹ́ o ó lọ fi ọ̀bẹ gún bàbá mi lánàá nítorí pé ọ̀rẹ́bìnrin rẹ̀ ó bá àbúrò mi jà. nínú fídíò tó fi léde lójú òpó TikTok rẹ̀ Priscilla ṣàlàyé pé àbúrò wọn ọkùnrin ó mà ló mà ní ìjà kékeré kan pẹ̀lú obìnrin kan o tó jẹ́ ọ̀rẹ́bìnrin ọlọ́pàá náà èyí tó mú kí obìnrin ọ̀hún kó lọ fi ọ̀rọ̀ náà tó ọlọ́pàá náà tó jẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ létí o. ó ní ọlọ́pàá náà ó sì wá sí ilé àwọn láti fi páńpẹ́ òfin láti fi gbé àbúrò òun ṣùgbọ́n ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin míì ó ní wọ́n bá o látàrí pé àbúrò òun rèé kò sí nílé o. gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n má gbìyànjú láti fi òfin gbé ẹ̀gbọ́n òun náà ṣùgbọ́n ó má kọ̀ jálẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní ké pé bàbá wọn pé àwọn kan máa ń lu òun. ó ní bí bàbá wọn bó ṣe jáde láti dá sí ọ̀rọ̀ náà láti mọ èrèdí tí wọ́n fi na ọmọ òun. wọ́n lò ní ọ̀kan nínú àwọn àlejò náà ó mà ló mà yọ ọ̀bẹ o tó sì gún bàbá òun. Priscilla wá sọ pé ọ̀bẹ náà ó tún gé ọwọ́ bàbá òun lásìkò tó ń gbìyànjú láti dáàbò bo ara rẹ̀. ọ̀dọ́mọbìnrin náà ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọlọ́pàá ni ẹni tó gún bàbá mi lọ́bẹ yìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o àti àwọn tó na bàbá mi àti ọlọ́pàá tó gún lọ́bẹ wọ́n sì ń rìn kiri láì sí ìbáwí kankan fún wọn. wọ́n ní wọn kò lè fi jófin nítorí pé ó mà jẹ́ ọlọ́pàá. ẹ̀wẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu ó mà sọ nínú àtẹ̀jáde kan pé àwọn aláṣẹ iléeṣẹ́ náà ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ti rí fídíò ẹ̀sùn tí Priscilla tó fi kan ọ̀kan lára wọn wọ́n ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Abutu sọ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Joseph Eriko ó ti pàṣẹ o kí wọ́n mọ̀ taare ẹjọ́ náà lọ sí ẹ̀ka CID kí wọ́n sì rí wípé ìwádìí tó péye ó mà wáyé lórí rẹ̀. ẹ̀wẹ̀ ọlọ́pàá tí wọ́n fẹ̀sùn kàn ó ti wà ní àhámọ́ báyìí fún ìwádìí kíkún o àtàwọn ohun míì tó má kàn. lẹ́yìn náà òun ló ké sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn pàápàá mọ̀lẹ́bí ẹni tí wọ́n gún lọ́bẹ kí wọ́n fi yèdè nú kí wọ́n sì fi yèdè gbogbo ara títí tí ìwádìí yóò fi parí lórí ẹ̀sùn náà. adúpẹ́ o iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbígbésẹ̀ tó tọ́. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ọba yóò dé gbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa ládé o.